kò sí bá ti ṣe ṣebòlò tí ò ní rùngbẹ́, kò sí bá ṣe ṣebòlò tí ò ní rùngbẹ́. Ẹ̀fọ́ kan ló ń jẹ́ ẹ̀fọ́ ebòlò nínú àwọn ẹ̀fọ́ tó gbajúgbajà tí a máa ń jẹ ni. Kódà àwọn tí wọ́n máa ń ṣèwòsàn tiẹ̀ sí ewé tí ò ní ìlànà ìwòsàn titi ẹ̀. Kódà nínú iṣẹ́ ìwádìí téèyàn bá ń jẹ n tó rọ̀ mọ́ ewé dáadáa ní sísè, ní gbígbómú, àlàáfíà tó péye yóò pọ̀ nínú àgọ́ ara ẹ̀. Bí àwọn ẹ̀fọ́, àwọn ewé lọ́lọ́kan-ò-jọ̀kan ṣe ní àǹfààní tiwọn tí wọ́n ń ṣe nínú àgọ́ ara ọmọnìyàn, tí èso tó ní àǹfààní tó ń ṣe nínú àgọ́ ara ọmọnìyàn, bẹ́ẹ̀ náà ni ẹ̀fọ́ tá a pè ní ẹ̀fọ́ ebòlò lòun náà ní àǹfààní tí ń ṣe nínú àgọ́ ara ọmọnìyàn. Ẹ̀fọ́ ebòlò jẹ́ ẹ̀fọ́ tó jẹ́ pé àsìkò òjò, lásìkò tí àgbàdo bá ń gbó, òun lẹ̀fọ́ ebòlò ní máa ń láǹfààní àti pọ̀ dáadáa. Ó máa ń lalẹ̀ hù ni ní agbègbè tọ̀dọ̀ tiwa. N mọ agbègbè tọ̀dọ̀ tiyín bóyá ó ní hóró ẹ̀ tẹ́yìn máa ń sú bí àwọn ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ẹ̀fọ́ ṣọkọ tẹ́yìn máa ń láǹfààní àti gbìn. Ṣùgbọ́n lọ́dọ̀ tiwa níbi tí wọ́n bí àwa sí táwa ti ń dàgbà bọ̀ tó fi dàkókò yìí, ẹ̀fọ́ ebòlò máa ń lalẹ̀ hù lákòókò òjò ni. Àṣírí bí ṣe wá ń lalẹ̀ hù ni ò yé mi, torí mi ò fẹ́ẹ̀ rí eléyìí tó dàgbàlagbà pin pé bóyá mo réso kan lórí ẹ̀ bíi hóró rí bí mo ṣe ń wò ó. Ṣùgbọ́n mi ò màṣírí tó wà níbi kí ẹ̀fọ́ ebòlò máa lalẹ̀ hù. Ṣùgbọ́n ẹ̀fọ́ ebòlò jẹ́ ẹ̀fọ́ kan tó jẹ́ pé ó ní òórùn kan tí máa ń rùn. Òórùn yìí kò tẹ́ àwọn kan lọ́rùn. Kí sì lóòórùn ọ̀hún? Ó máa ń rùn bí igbó náà ni. Ṣé ẹ mọ̀ pé igbó tútù ó ní àwọn òórùn tí igbó tútù yàtọ̀ sí àwọn igbó kọ̀ọ̀kan tó láwọn òórùn tiwọn tó yàtọ̀. Ebòlò náà lóòórùn tiẹ̀ tó yàtọ̀ díẹ̀ tó jẹ́ pé tó o bá ti gbóòórùn rẹ̀ ó ti mọ̀ pé ẹ̀fọ́ ebòlò rèé. Àwọn òórùn yìí máa ń rin ó máa ń ru àwọn kan láyà. Ó máa ń ru wọ́n láyà. Ṣé ẹ mọ̀ pé finrin náà lóòórùn titi ẹ̀, ewúro lóòórùn titi ẹ̀ tí máa ń rùn. Bákan náà, àwọn ewé míì náà ní àwọn òórùn tiwọn. Ṣùgbọ́n ebòlò náà lóòórùn titi ẹ̀ fáwọn èèyàn tó bá dàbí ẹni pé wọ́n dá a mọ̀ tán sì mọ bóòórùn ẹ̀ ṣe máa ń rí, wọ́n ti mọ̀ pé tán bá ti ń sè é lọ́wọ́, ẹ̀fọ́ ebòlò kódà tán bá gbó omi ara rẹ̀ tó bá jáde, ó ní nǹkan kan tí wọ́n ń fi mọ tó jẹ́ pé téèyàn bá jẹ ẹ́, ó ṣàfọ̀mọ́ kídìnì, ìyẹn kíndìnrín. Torí pé àwa èé ṣoníṣègùn, a sì fẹ́ bọ́ sínú ọgbà àwọn baba wa. Ìdí tí mi ò fi lọ ńlànà kí n sọ wípé nǹkan báyìí lẹ́ fi mọ́ nu. Ṣùgbọ́n tán bá gbó tán bá fi nǹkan kan mọ́ ọn, bí wọn ò wá tún fi nǹkan kan mọ́ ọn gan, béèyàn bá nífẹ̀ẹ́ sí àti máa jẹ ẹ̀fọ́ ebòlò dáadáa lásìkò tí ebòlò bá jáde, ó ń fọ̀dọ̀tí inú ara. Ṣùgbọ́n tán bá ṣẹ̀fọ́ yìí, òórùn rẹ̀ àwọn kan ò nífẹ̀ẹ́ sí bí ṣe máa ń rùn nímú àti bí ṣe máa ń rùn lẹ́nu. Kódà tó o bá jẹ ẹ̀fọ́ ebòlò tó o kó jẹ dáadáa tó o bá gùnfẹ́, àwọn tí ò bá láìkì òórùn rẹ̀ wọ́n á fẹ́ẹ̀ sá fún ọ. Kò ń ṣòórùn tó burú, ṣùgbọ́n ṣẹ mọ̀ pé ó ní òórùn tó oníkálùkù máa ń nífẹ̀ẹ́ sí. Kò sí bó ṣe wá ṣe ẹ̀fọ́ ebòlò tí òórùn tá a pè ní òórùn titi ẹhun tí ò ní gbalé gboko. Ná fi máa ń sọ wípé kò sí bá a ṣe fẹ́ ṣebòlò tí kò ní rùngbẹ́. Àwa máa ń fi ń pòwe láti fi ká sọ pé láti fi sọ̀yàn lẹ́nu ni o tàbí láti fi kó ìbínú ẹnìkan kúrò lọ́kàn ẹnìkejì. Ṣé ẹ mọ̀ wípé
bẹ́ẹ̀ o rò pé mo fẹ́ mi ì fẹ́ kébòlò yín rùn mọ́ bí o kóru sí o káta sí o kédé sí o kẹja tútù sí o kó oríṣiríṣi nǹkan sínú ẹ̀fọ́ ebòlò má jẹ́ n tàn ọ́ òórùn ebòlò ni ó padà borí tó túmọ̀ sí pé tẹ́nìkan bá wà tó ń hùwà tó kù díẹ̀ káàtó bí ìwà àbàjẹ́ àtoríṣiríṣi àwọn ìwà tí ó dàbí ẹni kó ti dàbí àdámọ́ rẹ̀ tí táwọn èèyàn ò nífẹ̀ẹ́ sí rárá tó ti wá dá gbogbo ọgbọ́n tó ti dá gbogbo ète láti jẹ́ wípé kíwà yìí kó má hù mọ́ tàbí kí wọ́n tiẹ̀ dọ́gbọ́n gba ìwà ẹ̀kú lọ́wọ́ rẹ̀ tó yẹ pé aṣọ kan ní béwúrẹ́ kú àbí irun ní béwúrẹ́ kú lọ̀rọ̀ rẹ̀ ó ti di máàlì mọ́ lára tí ẹnìkan wá ń bínú sọ́tọ̀ ń pé òun ṣàbàjá ni àwọn tó ti wá mọ̀ọ́mọ̀ wáyé wọ́n wà ní pé tí lágbájá ni èmi rò pé kò sí bá a ṣe fẹ́ ṣe bòlò rẹ̀ tí ò ní rùngbẹ́ ó kún fẹ̀ẹ́ kan ó sàn ká gbójú ńbẹ̀ fún ká gbà ká mú kò sí bá a ṣe fẹ́ ṣe bòlò rẹ̀ tí ò ní rùngbẹ́. bó ṣe ń lo òwe inú ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà wọn yìí lò ó síbi pé èèyàn ń hùwà re wọn sọ pé ìwà rẹ̀ yìí wọ́n fẹ́ gbà kú lọ́wọ́ rẹ̀ hàn á rí gbà wọn sọ pé kò sí bá a ṣe fẹ́ ṣe bòlò tí ò ní rùngbẹ́ wọn yìí lò ó síbẹ̀ wọn. ibi ìwà tó bá kù díẹ̀ káàtó tẹ́ àwọn èèyàn bá ń hù tí ò dáa onísọ̀rọ̀ àwọn máa ń fi ń pòwe wọnú ẹ̀ pé kò sí bá a ṣe fẹ́ ṣe bòlò tí ò ní rùngbẹ́ láti fi kó ìdọ̀tí ẹlòmíì tí wọ́n ń gbé ọkàn yìí pé o fẹ́ torí ẹ̀ kórìíra rẹ̀ kó o lè gbá kámú ká lè dá mọ́mọ́tọ́ ká lè gbójú kúrò níbi àṣìṣe rẹ̀ ó ní àwọn èèyàn fi máa ń fọ̀rọ̀ yìí pòwe tàbí pàṣàmọ̀ ọ̀rọ̀ fúnra wọn pé kò sí bá a ṣe fẹ́ ṣe bòlò tí ò ní rùngbẹ́. Bàbá Ayọ́kẹ́lẹ́ ló kọ mi ẹ ṣeun o tẹ́ ń tẹ̀lé wa.